ẹ̀dùnjọ bí o. Èjìrẹ́ ara ìsokùn wíríwírí lójú orogún. Dr. Adéníkẹ́ Ọmọkọ́yìndé Arẹwà lóbìnrin ni. Ọmọ méjì ajìjàdù ẹ̀wà. Mo lè po nílé mo lẹ́wà lọ́nà. Àyà mi ò já láti bí ìbejì rárá. Èjìrẹ́ ara ìsokùn gbéra nílẹ̀ kó dìde. It's Olaruan Studio. Má bèjì rẹ̀ sọ̀rẹ́. Má bèjì rẹ̀ sọ̀rẹ́ o. Èjìrẹ́ o. Èjìrẹ́ ọmọ méjì ni má bèjì rẹ̀ sọ̀rẹ́. Má bèjì rẹ̀ sọ̀rẹ́. Má bèjì rẹ̀ sọ̀rẹ́ o. Èjìrẹ́ o. Èjìrẹ́ ọmọ méjì ni má bèjì rẹ̀ sọ̀rẹ́. Ọmọlẹ́wà dáńtà lóyún lòun ṣe mo tún dé. Bí mo bá ti dé kúkú ti mọ̀ pé èmi ni. Owó mi lẹ́nu iṣẹ́ mi lété. Wọ́n lè mọ̀ wí o. Alóyún lòun ò lè mọ̀ sọ. Èjìrẹ́ ara ìsokùn ló gbé mi wá. Dr. Adéníkẹ́ Ọmọkọ́yìndé o. Aya Dr. Àbáyọ̀mí Ajígini. Màmá Amanda mo ní okú àṣeyẹ òní. Màmá Han mo ní kórí jẹ́ ilé mọ́ rí ọ̀pẹ nígbà gbogbo. Gbogbo ẹbí olókòwò pátápátá ló rán mi wá o. Wọ́n ní wá bá wọn káyà rere lọ́dẹ ọkọ. Aya tó ṣe é mú yangàn láwùjọ ni olóríire ẹ̀dá ènìyàn. Gbogbo ẹbí olókòwò pátápátá ló rán mi wá o. Dr. Adéníkẹ́ Ọmọkọ́yìndé o. Aya Ajígini. Èjìrẹ́ ara ìsokùn ẹdúnjọ bí ọba ọmọ. Ọmọ ẹdùn tí ń ṣeré orí igi. Ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ní eyín tó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà tó sálákìsà donígbà sọ. Ọ̀kan ní ìbábí o. Ẹdúnjọ bí o. Ọ̀kan ní ìbábí èjì ló wọlé tán mi wá. Ṣé bẹ́yìn ni gbajúmọ̀ ọmọ tí ń gbà kúnlẹ̀ yeye tó bí i lọ́mọ. Tó tún gbàdọ̀bálẹ̀ bàbá tó bí i lọ́mọ. Wíríwírí lójú orogún. Èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ o. Ogún ọdún òkú àṣeyẹ òní. Èjìrẹ́ o. Ọmọkọ́yìndé. Ṣé bí Ìjẹ̀bú Òde ní kúkú ṣe lé àwọn bàbá tó bí ọlọ́mọ àti ilé ọkọ rẹ̀ gangan. Ìjẹ̀bú o. Ọmọ Ìjẹ̀bú Òde ọmọ àjàgbàlúra. Ọmọ Adúrúmádé o. Ẹ̀lẹ́ ọmọ ẹlẹ́yìn kúlẹ̀ àdéhùrẹ́ òrìṣà. Adúrúmádé ni yóò ọmọ Adúrúmọ̀tù pẹ̀lú rẹ̀ jẹ́. Ìjẹ̀bú tí ò bára mọ́tò wọn sì máa kọ́lé ńláńlá. Ńlẹ́ ọmọ olówó sílẹ̀. Ọmọ olówó sílẹ̀ kó òyìnbó tó kówó dé. Òyìnbó dé tán lówó òun àpọ̀ sí. Ó wá dòwó ẹrú, ó dòwó ọmọ. Mo láyè ló gbàjẹ́bú rẹ̀ ní tiẹ̀ ní wíníwíní. Ààyè gbàjẹ́bú ohun tiẹ̀ ní wíníwíní. Ààyè wá gbàjẹ́bú wọn fọdún wọn tó kù sọdún aláàgẹmọ. Ọmọ aládìyẹ òkòkò mọ̀gá. Ọmọ adìyẹ torí okùn ó lé téńté. Ara òrokùn ara òradìyẹ nílé bàbá tó bẹ́yìn lọ́mọ. Adéníkẹ́ o. Ọmọ Ìjẹ̀bú Òde ọmọ àjàgbàlúra. Ọmọ báńtà. Ọmọ Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run wọn bá. Ó wá dílé yeye tó bí ọlọ́mọ gangan. Ẹ̀gbá ní í ṣẹlẹ̀ o. Ẹ̀gbá ní í ṣẹlẹ̀ yeye tó bí ọlọ́mọ gangan. Bóyá máa gbórí kí àwọn yeye tó bí ọlọ́mọ. Ẹ̀gbá ọmọ Lísà bí àgbòǹgbò àkàlà o. Ọmọ erin jogún ọlá nìyí. Ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ní ilé yeye tó bẹ́yìn lọ́mọ. Ẹ̀yin lọ́mọ rídìí ògo lójú ogun. Ẹ̀yin lọ́mọ ẹni dúdú òsí nílé pupa tó kúkú wà nílé òkúkú mọ bẹ́ẹ̀ sè. Inú ilé àwọn yeye tó bí ọlọ́mọ gangan. Mo ní kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tí wọn ò ṣe lẹ́gbàá lákè. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà, òkè Olúmọ ni wọ́n gùn nílé yeye tó bí ọlọ́mọ. Wọ́n mú mi sẹ̀mísẹ́mí. Omi odò ògbò ìgbàlẹ̀ mú nílé yeye tó bẹ́yìn lọ́mọ. Ìwọ ọlọ́mọ Ẹ̀gbá ará
ṣe bí wọ́n lọ máa jó gbẹrú má jó gbẹ̀kọ́ nítorí pé ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sí nìyàn nínú ilé àwọn yèèyé tó bí ọlọ́mọ gangan ó ti sọdún èyí ló ṣe tẹ̀mí sí lágbára ọlọ́run ọba nínú owó nínú ọlá kàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ aya gígí ni o mo ló ti sọdún owó ó ti sọdún ọlá wàá mọ̀ bá wọn sọdún àbí láwùjọ lágbára ọlọ́run ọba ọmọlẹ́wà jáǹtà èmi ó mọ̀ pé yìí ṣe lọ ọmọ Kẹ́hìndé mo ní kórí jẹ́ ilé mọ́ rí ọpẹ́ nígbà gbogbo má ṣe gbàgbé wípé gbogbo ẹbí olókòwò pátápátá ló ní máàkì ọ́ ní gbèjègbè ẹ̀jọ́ wọn lò ní sọ́kú mámọ́ lójú lágbára dání má gbàgbé ẹni Dr. Adéníkẹ́ ọmọ Kẹ́hìndé o màmá Amanda màmá Han aya Dr. Abáyọ̀mí Ajígini mo ní bó o ti wá sọdún èyí náà ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára ọlọ́run ọba bó wọ́n bá wá béèrè pé ta ló ń kọrin ewì sétí ọmọ aráyé máa wí fún wọn wípé ọmọlẹ́wà lèmi ń jẹ́ ọmọlẹ́wà Chantasa lórúkọ tèmi máa bèjì rẹ̀ sọ̀rẹ́ máa bèjì rẹ̀ sọ̀rẹ́ o èjì rẹ̀ ọmọ méjì ni máa bèjì rẹ̀